Ẹ káàbọ̀ padà. So ní ibi tá a ṣiṣẹ́ dé kí ẹ̀rọ Zoom wa kó tó múná lọ. So òun náà ni pé kí ni o? So òun náà ni pé tá a bá nírú eléyìí nǹkan n factorial pẹ̀lú àlàyé tá a ti ṣe pé yóò mọ dínkù lọ. Yóò jẹ́ n times n minus 1 times n minus 2 times n minus 3 times n minus 4 lórí bó lórí 1 ẹ jẹ́ nǹkan kó lè kéré times n minus 2 times n minus 3 times lórí 1. Ọ̀yà n plus 1 bákan náà Ayọ̀mídé kí ló wọ́n mọ̀ jẹ́ n plus 1 times n plus 1 minus 1. Ẹ mọ́ gbàgbé pé mo ṣàlàyé sókè pé tá bá ní 7 factorial ṣàǹpọ̀n ní kí ni 7 times 6 bó mo ṣe mọ 6 yìí mo yọ 1 kó nọ́mbà alákọ̀ọ́kọ́ times 5 bó la ṣe mọ 5 a tún yọ 1 kó nu 6 náà so then times n plus 1 minus 2 lórí bó lórí 1 so lórí 1 so ìjẹ́ tí eléyìí bá yé wa ẹ rí pé ní ta lè tẹ̀síwájú ń bẹ̀ òun náà ni pé kí ni a padà ṣàkíyèsí tá a bá tún eléyìí kọ pé n times n minus 1 times ọ̀yà kí lè léwọn ó jẹ́ ẹ jẹ́ ká sọ́ọ̀sì kí ni yóò jẹ́ so yóò jẹ́ kí ni o n minus 2 times n minus 3 times 1 abi divided by n plus 1 times so then pé 1 minus 1 yóò jẹ́ kí ni 0 yóò jẹ́ n times n minus 1 times lórí 1 tá bá ṣàkíyèsí rẹ̀ dáadáa ẹ rí pé eléyìí ṣe kí ni o ẹni eléyìí ó gé ẹni eléyìí n minus 1 náà gé n minus 1 eléyìí ṣe n pé n minus 2 mi tún ó tún ṣẹ́kù mi báyìí àjàsípò náà gé n minus 2 yìí n minus 3 náà ó tún gé ní tí ó ṣẹ́kù lẹ́wọ̀n náà ní kí ni àmọ́ ní 1 over n plus 1 mo bó ti yà sóyè wa ìdí tí mo fi sọ pé nǹkan tún ṣẹ́kù ṣe pé n minus 1 àti má fẹ́ tún eléyìí nǹkan tí má fẹ́ sílẹ̀ yóò máa jẹ́ n minus 2 times n minus 3 so àwọn méjèèjì yóò ṣe kí ni o ó gera wọn àwọn méjèèjì yóò gera wọn so ọ̀jọ̀gbọ́n tún wá fẹ́ fún wa ní mìíràn ọ̀yà ó ní bó ni tí n bá nírú eléyìí náà ńkọ́ so n plus 1 factorial divided by n minus 1 factorial bùkátà láti dára yín láàmú tá bá ní factorial òun náà ni pé kí ni o product nọ́mbà kan láti ibi tó ti bẹ̀rẹ̀ lórí 1 8 factorial ó máa jẹ́ 8 times 7 times 6 times 5 lórí 1 gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe tó ti yé Ayọ̀mídé factorial ó máa jẹ́ Ayọ̀mídé times Ayọ̀mídé minus 1 times Ayọ̀mídé minus 2 times lórí 1 ajásí n plus 1 factorial mi ó máa jẹ́ kí ni n plus 1 times n plus 1 minus 1 times n plus 1 minus 2 lórí 1 dọ́dọ́dọ́ ti ẹ̀yẹn ni pé ó sì tún tẹ̀síwájú lórí 1 ọ̀yà kí lélẹ́yìn náà jẹ́ n minus 1 times n minus 1 minus 1 times n minus 1 minus 2 times lórí 1 ẹ pé tẹ́ bá ṣàkíyèsí òun náà ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú ẹjẹ́ àtúnkọ ilé ọmọ jẹ́ n plus 1 jẹ́ kọ́ láti bíbá so n plus 1 times 1 minus 1 yóò jẹ́ 0 yóò jẹ́ times n times n minus 1 times n pé tí n bá tún fẹ́ tún kọ pé n minus 2 lórí lórí 1 ẹlòmí ò gbà bẹ́ẹ̀ kò sí n minus 2 bíbá yìí a ti mọ̀ pé n tí ó kù lẹ́yìn eléyìí táàmù tí ó kù náà ni pé ká tún yọ 1 kó ń bẹ́ẹ̀ la fi ní n minus 2 divided by n minus 1 times n minus 2 so yẹ mímọ́ ṣe jẹ́ minus 2 náà ni pé kí ni n minus 1 minus 1 minus 1 minus 1 yóò máa fún mi ní kí ni o yóò máa fún mi ní minus 2 then times n minus 3 times so ti kódà mo tún lè kọ́ kí ni o n minus 4 lórí lórí 1 ẹgbẹ̀tẹ̀ bá tún ṣàkíyèsí òun náà n minus 1 ṣe kí ni o ó gé n minus 1 n minus 2 náà gé n minus 2
n minus 3 náà yẹ kó gé n minus 3 ṣùgbọ́n n minus 3 náà wà lẹ́yìn n minus 2 iṣẹ́ pé tí n bá tún kọ́ in tí ó kàn lẹ́yìn n minus 2 yóò náà ní kí ni n minus 3 ajásípá méjèèjì yẹn náà ṣe kí ni wọn ò gèrà wọn kí ló kún lẹ́bà wọn n plus 1 times n ta lè tún kọ gẹ́gẹ́ bí kí ni n square plus n ẹ dákun ṣe agbálàyé yẹn yé so eléyìí tí ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta so tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ ní frame 7 ọ̀jọ̀gbọ́n tún mú mi ràn wá 2n factorial divided by 2n plus 2 factorial ẹ má gbàgbé pé mo ṣàlàyé fún wa pé kí ni o 2n factorial wa ó yàtọ̀ sí kí ni o 2n factorial gẹ́gẹ́ bá a ṣe lè sọ pé 9x square ó papọ̀ mọ́ 9x everything square torí square mi bá x nìkan ló ní mo rò bóyá wa báwọn ṣùgbọ́n square mi bá àwọn méjèèjì ni wọ́n dìjọ ní so tí wọ́n bá ní 2n factorial yà ni pé n nìkan ló ní factorial yìí but 2n everything factorial àwọn méjèèjì ni wọ́n jọ ní ẹ̀ẹ́dẹ̀ mọ́ pàgì tá a bá fẹ́ ṣe n factorial ó máa jẹ́ n times n minus 1 factorial but tá a bá ní 2n minus 1 2n factorial ó máa jẹ́ kí ni 2n times 2n minus 1 times 2n minus 2 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó yá tẹ́ bá tẹ̀síwájú lórí rẹ̀ báwọn pẹ̀lú àlàyé eléyìí tá a ti ṣe kí lélẹ́yìí ọmọ jẹ́ o kọ́ bẹ̀rẹ̀ 2n times number 1 minus 1 2n minus 1 times number yẹn minus 2 2n minus 2 times number yẹn kí ni o minus 3 dórí bo lórí 1 so ti àbùkátà láti mọ ọkọ̀ ògbẹ̀ kódà bẹ́ẹ̀ bá ń kọ títí tí bí láìdé kò ní ṣe kí ni o ní parí ẹ̀ ọ̀yà eléyìí náà mọ̀ jẹ́ kí ni 2n plus 2 times 2n plus 2 minus 1 àbí times 2n plus 2 minus 2 times dórí bo lórí 1 ẹgbẹ́ tí n bá tẹ̀síwájú lórí rẹ̀ ní ó mọ̀ jẹ́ 2n times 2n minus 1 times 2n minus 2 times 2n minus 3 times dot times 1 ọ̀yà tìsàlẹ̀ náà bákan náà 2n plus 2 times 2n plus 1 so yẹ bó ṣe jẹ́ 1 2 minus 1 1 ni o times 2n so ti yẹ torí 2 minus 2 òdo ni ó jẹ́ times dot times 1 ajá sí pé èwo ló gẹ́ra wọn nú eléyìí nísìnyàn ọ̀yà ibi tíṣẹ́ wà nù èwo ló gẹ́ra wọn sẹ́yìn pé 2n plus 2 lélẹ̀ 2n plus 1 lélẹ̀ eléyìí àti eléyìí wọn ò gẹ́ra wọn ṣe pé lẹ́yìn 2n yìí náà tẹ́lẹ̀ kápẹ́ má fẹ́ ṣe síwájú sí tẹ́lẹ̀ ni kí ni mo ní mo tún lè ní 2n minus 1 yóò mọ gẹ́lẹ̀ yìí kápẹ́ bá tún fẹ́ ṣe síwájú sí mo tún lè tí n fipamọ́ ń bíbáyìí mo tún lè ní 2n minus 2 òun náà ṣe kí ni o yóò gé arákùnrin yìí lọ títí yóò gé eléyìí náà bákan náà ẹ̀wẹ̀ so ti yé báyìí ẹ̀yìn tó kù tí màá mọ ní òun náà ní kí ni o màmá ní 1 divided by 2n plus 2 times 2n plus 1 times 2n plus 1 ẹ rí pé kò le rárá ẹ rí pé a ti ń ṣe ọ̀jọ̀gbọ́n wa bẹ̀rẹ̀ ní fírémù kẹjọ ó láti mọ̀ bá a ṣe lè wá factorial nọ́mbà kan ọ̀dà bó wá ní tẹ́ bá ní nọ́mbà tẹ́ wá fẹ́ kọ́ ní factorial iná ni ọ̀jọ̀gbọ́n fẹ́ ṣe níbà yìí pé ká kọ àwọn èyí tí ń bọ̀ yìí ká kọ wọn ní factorial so ká kọ wọn ní factorial alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ó ní 4 times 3 times 2 times 1 kí lè léyìí ó jẹ́ láì tí ẹ ti dára wa láàmú kí lè léyìí ó jẹ́ 24 mo mọ̀ pé 24 ní ṣùgbọ́n ọ̀jọ̀gbọ́n ní ká kọ ní kí ni factorial form ẹ mọ́ gbàgbé pé kí ni ọ̀yà mo ń gbọ́ 4 factorial 4 factorial ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ tó dáa ti mọ̀ pé kí ni tó bá jẹ́ pá a bá multiply number láti ibi tó ti bẹ̀rẹ̀ lórí 1 so ìtumọ̀ ẹ̀ ní factorial ajá sí pé 4 factorial lélẹ̀ pé 4 times 3 pé lẹ́yìn 4 times 4 minus 1 tí ń ṣe 3 lẹ́yìn 3 náà times 3 minus 1 tí ń ṣe 2 títí lórí 1 ọ̀yà ẹlẹ́ẹ̀kejì yìí ń kọ̀ 6 times 5 times 4 bó láṣẹ kọ́ ní factorial
Bó láti kọ́ ní factorial. 6 factorial. Okay, Ayọ̀mídé ní 6 factorial ni ó jẹ́ o. Ọ̀dà tó bá ní 6 factorial ni ó jẹ́ Ayọ̀mídé. Kágbó ní 6 factorial ni ó jẹ́ based on ìtọ́ sọ. Ọ̀yà ọ̀yà kágbé 6 factorial gangan wọ́n fún ọ tó fẹ́ wá kí ló yẹ kó jẹ́? 6 times 5 times 4 3 times 2 times 1. Ó ti yé orí pé kò jọra wọn orí 4 lélẹ́yìí ti dúró. Ṣùgbọ́n ẹ kó tún kú kí ni o? Ó yẹ kó kú 3 times 2 times 1 àṣùgbọ́n wà lọ́nà ọ̀nà tó lè gbà ṣe náà ni pé kí ni o? Ó máa kọ eléyìí lọ tẹ́lẹ̀ 6 times 5 times 4 times 3 times 2 times 1 débi tí ó ti dúró. Ṣùgbọ́n àti ṣàbòsí fún kò yẹ kélé yìí wà ń bẹ̀ a ti gbé fún bò a ti gbé sí numerator ajá sí pé tó o bá fẹ́ kí wàhálà wà ń bí rárá kí láṣẹ o a gbé sí denominator náà bákan náà so ti yé bá ó dà gẹ́gẹ́ bí tí n bá ní 2 sọ pé tí n bá fẹ́ kọ 2 ní fraction 2/1 náà ni eléyìí tẹ́lẹ̀ 6 times 5 times 4 ibẹ̀ ló yẹ kó ti dúró ṣùgbọ́n a fẹ́ kó jẹ́ factorial sọ pé tí ó jọ 6 factorial náà ni pé kẹ́ tún tẹ̀síwájú pé times 3 times 2 times 1 ṣùgbọ́n times 3 times 2 times 1 yìí kò yẹ kó wà ní numerator mo ti gbé fún numerator ṣùgbọ́n tí n bá fẹ́ ṣàbòsí fún in tí n bá ṣe fún numerator náà mo gbọ́dọ̀ ṣe fún mo gbọ́dọ̀ ṣe fún denominator torí náà ló jẹ́ ń gbé eléyìí náà wá sí denominator tó ti rí ó ní pé kò ṣàbòsí kankan bẹ́ẹ̀ torí 3 times 2 times 1 ó ti wà lókè ó dẹ̀ sì ti wà ń sàlẹ̀ náà bákan náà so ti yé mi báwọn ọ̀yà ajá sí pé tí wọ́n tẹ̀síwájú lórí eléyìí ṣe ti wá ẹ̀lì sọ délé yóò jẹ́ ń sìn kí ni 6 times 5 times 4 times 3 times 2 times 1 ọ̀yà gbìyànjú rẹ̀ o ti sọ lẹ́ẹ̀kan tá a bá multiply láti ibi tó ti bẹ̀rẹ̀ dórí 1 kí ni 6 factorial 6 factorial kí ni 3 times 2 times 1 ní factorial 3 factorial 3 factorial ẹ̀dá kò só ti yí abá ẹ̀ so bẹ́ẹ̀ sì mọ̀ ṣe nìyẹn factorial 6 divided by 3 á jẹ́ 2 no yóò jẹ́ 6 factorial over 3 factorial sọ pé factorial náà fẹ́ ká gbáǹsà wá sí okay factorial on divide irọ́ factorial lè gera wọn ó ti yé bá wọn so kò lè gera wọn so àti pé factorial gangan náà fẹ́ ká fáǹsà wá sí ibi tó fáǹsà rẹ̀ lẹ̀ sí nìyẹn so ti yé mi báyìí ọ̀yà já tún wá sí irú mi tó jọ mọ́ bẹ́ẹ̀ ọ̀dà tí bá ní 7 times 6 nǹkan tí mo sì fẹ́ kọ́ ní factorial Ayọ̀mídé kí ni ó jẹ́ kí mo lẹ́yọ̀ kọ́ mọ́ ṣe. ẹ kọ gbogbo ẹ̀ bó ṣe yẹ kó ṣe rí ẹ kọ 7 factorial times 6 so ọgbọ́n ẹ kọ́ times 5 tàbí tí n bá fẹ́ dá lámìlà mú kí n sọ pé 5 factorial tàbí. bẹ́ẹ̀ni. then mo ti fi 5 factorial kún àyà sí pé máa fi sísàlẹ̀ náà. factorial. kí dẹ̀ ní 6 times ilé yóò jẹ́ 7 factorial over 5 factorial. So ti yára báyẹn. Intake òun náà ni pé kí ni 7 times 6 àtúlẹ̀ tán 5 times 4 times 3 times 2 times 1. Ṣùgbọ́n kò yẹ kí arákùnrin yìí wà ń bẹ̀ àti gbé sí. Ẹ̀yìn tí ò ní mú aṣàbò sí òun náà ni pé ta gbé sókè òun náà ká gbé síbò. Ká gbé sí sàlẹ̀ 5 times 4 times 3 times 2 times 1. Ọ̀yà kí dẹ̀ ni multiplication láti 7 àwọn nọ́mbà tó ń tò tẹ̀léra wọn lórí 1 kí ló wọ́n mọ̀ jẹ́ 7 factorial. Kí leléyìí ó mọ̀ jẹ́ 5 times 4 times 3 times 2 times 1. 5 factorial. So ti yá bá ọ̀yà torí àkókò ti lọ púpọ̀ ẹja ṣe ti gbẹ̀yìn yìí ọ̀yà bó ni ti bá ní 7 times 6 times 3 times 2 times 1 divided by 2 ọ̀yà Ayọ̀mídé bó láti ṣe bó láti gbé ṣe lè ọ̀yà ẹja sọ papọ̀. Tòkè a máa jẹ́ 7 factorial divided by 5 factorial. Good. Times 7 factorial divided by 5 factorial. Ọjà gbé ọmọ pé ká gbé ìsàlẹ̀ yìí náà wà 2 1 sàlẹ̀ báyìí. Ajá sí pé máa sọ pé 5 factorial tàbí ọ̀kàrẹ̀. Times 2. Èyí ń kọ́.
tòkè á jẹ́ 3 factorial. 3 factorial tó ti wà ní factorial fúnra lára rẹ̀. So ti yé? Ajá sí pé kí lè ṣe answer bí ó mọ jẹ́ 2 náà sọ pé 2 factorial náà ní 2. Àbí? Ajá sí pé mo lè kọ ilé ìpè 7 factorial times 3 factorial divided by 5 factorial times 2 factorial. Oh, so ti yá báyìí. So ilé yẹn náà ni tá ń pè ní factorial. So lógo Ọlọ́run a mọ̀ dúró ní ibi báyìí lẹ́ni. A mọ̀ tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ torí àkókò ti lọ. Ṣùgbọ́n ká tó lọ, ọ̀yà a ti mọ in tí 5 factorial ó mọ jẹ́ o. Àní 5 factorial ó mọ jẹ́ kí ni? 5 times 4 times 3 times 2 times 1. Torí factorial ni pé product tó jẹ́ pé yóò mọ bẹ̀rẹ̀ láti rí nọ́mbà kan dórí ibo dórí 1. 5 factorial yóò mọ jẹ́ 5 times 5 minus 1 times tó ti yé bá. A dẹ̀ mọ̀ pé n factorial náà tí ó mọ jẹ́ ní kí ni? N times n minus 1 factorial times dórí ibo dórí 1. No, àbá ti kọ́ báyìí ní kọ́ báyìí mọ̀. Wọ́n sọ pé n minus 1 factorial. A dẹ̀ ti mọ̀ pé 0 factorial náà jẹ́ kí ni o? Ó jẹ́ 1. So nínú recurrence formula tá a tún kọ́, òun náà ni pé kí ni n minus 1 factorial wa, òun náà ni n factorial over n. Ọ̀dà. Mo há ṣàlàyé fún wa pa lè wá negative, a lè wá factorial negative number tó bá jẹ́ integer. Negative integer a lè wá. Kí ni ó mọ̀ fún wa? Kí ni factorial negative integer ó mọ̀ fún wa? Kí ni mo pè? Yóò mọ̀ fún wa ní undefined. So ti yé wa, yóò mọ̀ fún wa ní undefined. Factorial negative integer ó mọ̀ fún wa ní undefined. Ṣùgbọ́n a lè wá àwọn negative míì tí ẹ bá ṣe integer gẹ́gẹ́ bí negative kí ni o? Rational number. Bí rational number. So ti yé? Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, mo ní táàsì fi mọ wá òun náà ní kí ni? Ẹ mọ̀ lo gamma function wa. Tí mo sọ báyìí, mo lẹ́mọ̀ ọkọ̀ tẹ bá dé ilé ẹ̀kọ́ gíga. So ti yé? Látara rẹ̀, òun náà láti mọ tí a factorial wa jẹ́. A ní a factorial wa ní root pi over 2. Mo dẹ̀ tún proof minus a factorial fún wa. Ìyẹn jẹ́ kí ni o? Root pi. Mo bó ti wá. Ṣùgbọ́n tí màá fi káàdì rẹ̀ ńlẹ̀, kí ni wá ní 5? Kí ni 8 factorial ó mọ jẹ́? 8 factorial factorial. Ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ kan bẹ̀. Kí ni 8 factorial factorial ó mọ jẹ́? Tó bá ti jẹ́ kó jẹ́ factorial méjì. Sọ pé tó bá yẹ pé factorial kan yín tó yẹ kó jẹ́ ni 8 times 7 times 6 times 5 times 4 times 3 times 2 times 1. Bẹ̀ tó bá jẹ́ pé 8 factorial factorial, òun náà ni pé ẹ mọ yọ àwọn nọ́mbà eléyìí kó ń bẹ̀. Ó ti yé? Àwa jẹ́ even numbers. Ó lè kò kú dáná kó jẹ́ even number. Ajá sí pé tí ó mọ̀ ṣẹ́kù ní 8 times 6 times 4 times 2 ó jẹ́ even number bí báyìí náà. So tí n bá ní 7 factorial factorial, kí ni ó máa jẹ báwọn? Ìmọ̀ fún kan yóò mọ̀ jẹ́ 7 times 5. 3 times 1. 3 times 1. Ẹ káre. So ti yá báwọn. So ọ̀yà ta ló lè sọ tí n factorial factorial ó mọ̀ jẹ́ fún mi? A jẹ́ times n 2. N minus 2, okay. And then times n minus 4 times n minus 6. Àwa lè fi factorial sí. Yàní pé a tún mọ̀ ṣe lọ títí débi tí ó dé. So mi mọ̀ bí tá bá rí ẹnìkan tó ní ìbéèrè kan àbí mìíràn kó tó di pé a parí ètò lálẹ́. Ẹ sà. Okay. Ẹ jọ̀ọ́ a fẹ́ kẹ́ kọ́ wa ní nǹkan. Okay, kí ni ẹ? Logarithm tó ní simultaneous equation. So logarithm tó ní simultaneous equation. Ìyẹn kò lè ra ṣe níbi àpẹẹrẹ kan bẹ̀. Ní textbook kan. Okay, mo ń bọ̀ ẹ jẹ́ wo bẹ́ẹ̀ mo lè rí kan. Logarithmic kò lè intention náà ni ẹ gbé ọ̀dọ̀ ẹ̀jẹ̀ báyìí wá. Ẹ wo eléyìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Kápẹ́ bá ní log s plus y is equal to 0. Tẹ́lẹ̀ jẹ́ equation 1.
òfin logarithm yìí náà lẹ́ẹ̀mọ́ lò so ti yé mi báwọn irú eléyìí nísìn nínú tẹ́ gbọ́dọ̀ dìmú Táyọ̀mídé ò bá gbàgbé òun náà ni pé mo lájọṣe tó wà láàrin indices àjọṣe tó yanrantí wà láàrin indices àti logarithm kí làjọṣe yẹn òun náà ni pé tí n bá ní log n base a equals x kí ló ń túmọ̀ sí. A times x equals n. N is equal to a raised to power x àbí. X. Ajá sí pélé báyìí mo lè tún òun kọ tí ó mọ jẹ́ kí ni x plus y is equal to 10 raised to power 0 zero ni. Rárá. So ti yé báwọn ọ̀dà ẹlẹ́ẹ̀kejì náà kọ́ bákan náà ó ìpele ti di equation 1 báyìí yóò máa jẹ́ kí ni x plus y is equal to 1 so ti yé wa báwọn sọ̀pá ti tún kọ́ ti wà ní linear form ọ̀yà eléyìí náà a tún lè tẹ̀síwájú lórí rẹ̀ 2 log x is equal to log y plus 1 ọ̀yà mo gbàgbé pé nínú òfin logarithm kan náà ni pé kí ni o tí n bá ní m log n yóò mọ fún mi ní kí ni log n raised to power m so ti yé ajá sí pé ọmọ jẹ́ log x squared is equal to log y plus 1 so ti yé àwọn arákùnrin yìí wọ́n gẹ̀rẹ̀ àwọn àbí. Bẹ́ẹ̀ni. Ṣérọ́ ni. X squared y plus 1. Rárá. Bẹ́ẹ̀ni. So yẹ yín bó ṣe jẹ́ bẹ́ẹ̀ sọ pé kápò fẹ́ gé bíbá yìí mo lè sọ pé log x square minus log y plus 1 is equal to 0 àbí bẹ́ẹ̀ kọ́ ni. Bẹ́ẹ̀ni. Tí n bá lo laws of logarithm mi ilé ọmọ jẹ́ log x square over y plus 1 is equal to 0. Tẹ́ bá lo òfin eléyìí tẹ́lu lẹ́ẹ̀kan ajá sí pé ilé ọmọ jẹ́ x square plus 1 is equal to 10 raised power 0 tí ń ṣe 1 àbí yóò máa jẹ́ x square is equal to y plus 1 torí eléyìí jẹ́ 1 tó bá cross multiply eléyìí ọmọ jẹ́ 1 so ti yé irú rẹ̀ náà lẹ ṣe ń bíbà yìí lẹ́ẹ̀kan so tó bá tẹ̀síwájú eléyìí ń sìn ya eléyìí yóò wà complete ẹja tẹ̀síwájú yóò jẹ́ x square plus y is equal to 1 ajásíkò ti ní equation kejì ó wọ́n máa to àwọn equation méjèèjì yẹn pẹ̀lú ara wọn kí ni a ní lálàkọ́kọ́ x plus y is equal to what is equal to 1 equation 1 equation 2 jẹ́ kí ni x square plus y is equal to 1 equation 2 so ó wá solve simultaneously bí báyìí mo lè lo substitution method mi wà ní put from equation 1 sọ pé from equation 1 x plus y jẹ́ 1 ajá sí pé mo lè kọ x mi as y 1 minus y zero ni. 1 minus y. Àbí? So Ben. You call this equation 3. So and phi in equation 2. Ajá sí pé bí tí n bá ti rí ẹ̀sìn sìn kí ni màá máa gbé sí o 1 minus y. Ó máa jẹ́ 1 minus y squared plus y is equal to 1. So my y expand eléyìí ó jẹ́ 1 minus 2y minus y square plus y is equal to 1. Àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ rí pé yóò di quadratic equation rí eléyìí tá a ṣe lọ́sẹ̀ tó kọjá mo lè tún kọ eléyìí ó jẹ́ minus y square minus 2y plus y yóò mọ jẹ́ minus y àbí plus 1 minus 1 is equal to 0. Mo gbé eléyìí wọlé padà àbí ó rí pé ìtààmọ́ ní eléyìí ó mọ jẹ́ minus y square minus y is equal to 0 torí àwọn arákùnrin méjèèjì yóò gera wọn so tí mi bá wọn tó bá wù mí mo lè ṣe kí ni mo lè multiply through by negative kí arákùnrin negative yẹn ó lọ màmá ní y square plus y is equal to 0 so yẹn mo multiply through by negative 1 minus v lọ bí báyìí so y common kí ni ó ṣẹ́kù y plus 1 is equal to 0 àmọ́dé kí ló fi ta kọ́ lọ́sẹ̀ tó lọ tí nọ́mbà méjì bá multiply tó sì fún yín ní 0 ajá sí pé kí ló túmọ̀ sí ìkan náà méjèèjì ọmọ jẹ́ 0 ẹ̀yin méjèèjì tẹ́ wà ń bẹ̀ wọn kápẹ́ gbóòórùn so ajá sí pé tí ò bá jẹ́ ìwọ yóò jẹ́ ìkejì rẹ̀ so ti yé báyìí so ajá sí pé y is equal to 0 or y is equal to y plus 1 is equal to 0 y is equal to 0 or y is equal to minus 1 so ti yé ẹ wá padà sí equation 3 we put y is equal to 0 or y minus 1 in equation 3 kí dẹ̀ ní equation 3 so náà ní kí ni o x is equal to 1 minus y. So when y is equal to 0, màá mọ̀ ní kí ni o 1 minus 0 tí ń ṣe 1.
ṣùgbọ́n tí y bá jẹ́ -1 kọ́ yóò mọ̀ jẹ́ 1 minus -1 léyìí tí yóò mọ̀ jẹ́ 2 ajá sí pé s mi náà is equal to 1 or 2 y náà sì jẹ́ kí ni o 0 or what? -1. 0 or -1. Ó rí pé tó bá gbé sí bíbáyìí ẹ rí pé kankan náà ni ó fún wa equation ọ̀dà sọ pé kí la get fún s wa 1 àti 0 àbí so eléyìí ọmọ fún wa ní 1 plus 0 kí dẹ̀ ní log 1 is 0 tó ti yé báyìí tó bá gbé sí bíbáyìí náà yóò mọ jẹ́ 2 log 1 is equal to log 1 tó ti yé tó bá délé ìpadà yóò jẹ́ log 1 square is equal to log 1 log 1 square is log 1 log 1 is log 1 so ìtẹ́sàmọ̀ ṣe ń bẹ̀rẹ̀ ní kúmọ́ òun náà ní pé kí ni ẹ kọ́kọ́ ṣe é sí kí ni o sí linear equation so ẹ kọ́kọ́ yọ gbogbo àwọn logarithm tó so pọ̀ mọ́ lẹ́yìn tẹ́ bá ti wá yọ ẹ wá ṣe kí ni o ẹ wá wà lẹ́yìn rẹ̀ so ilé ẹni bẹ́ẹ̀ ṣe mọ̀ wà so ti yé wa báyìí náà kódà tí ẹ bá tún bùkátà àlàyé sí ẹ lè jẹ́ kí n mọ̀ so torí àkókò ti lọ Ọlọ́run ní so a máa dúró sí bíbáyìí a máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ ṣé púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ kí ló sọ. alẹ́ ṣe sà. ok ó dàárọ̀.